أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. الحمد لله الذي جعل الزوجة لباسا لزوجها وجعل الزوج لباسا لزوجته، والصلاة والسلام على خير الناس الأهل نبينا محمد وعلى آله وأصحابه. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, ọba tó ṣe àwọn ìyàwó wa ní aṣọ ìdàbora fún wa, ó wá ṣe àwa náà ní aṣọ ìdàbora fáwọn náà. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó bá Nábì wa Muhammad, ẹni tó dáa jù ní gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run síyàwó ẹ̀. Ànábì ló dáa jù lọ síyàwó ẹ̀, ó dáa jù lọ láàrin wa síyàwó rẹ̀. Ọjọ́ tó dáa tó Ànábì lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àánú Ọlọ́run kó máa bá Ànábì àtàwọn ará ilé ẹ̀. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, èyí tí a fi bá ní sọ̀rọ̀ òun náà ni àyà tí Ọlọ́run ọba Allah sọ fún wa nínú Suratul Baqara, Quran 2 verse 187. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní hunna libasun lakum wa antum libasun lahun. Ọlọ́run ọba ní àwọn ìyàwó yín, àwọn obìnrin, àwọn ni aṣọ ìdàbora fún yín. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin náà jẹ́ aṣọ ìdàbora fáwọn náà. Àyà yìí ó wà nínú Suratu Al-Baqara al-mutabadilati bayna zawjayn, tí wọ́n máa ṣàlàyé fún wa bó ṣe yẹ kí àwa àtìyàwó wa kárí síra wa àtàwọn nǹkan tá a máa fúnra wa. Hada uslubul Qur'an al-azim wa balagatuhu ra'i'a. Eléyìí Ọlọ́run ọba Allah ó fi wá wé aṣọ, ó fà wọn náà wé aṣọ kálíbà ronú igbá àwọn iṣẹ́ wo ni aṣọ máa ń ṣe nínú ara. Al-libasu ma'ruf, aṣọ gbogbo aládàmà. Wa khasa'isuhu ma'rufa, gbogbo àwọn nǹkan tí aṣọ máa ń ṣe nínú ara gbogbo aládàmà. Minha, nínú tí aṣọ máa ń ṣe fún ara, òun náà ni al-ittisaq, òun náà ni kí aṣọ àti ara kọ́ máa wà papọ̀. Ẹ rí i pé aṣọ ló súnmọ́ ara jù, aṣọ sì máa ń kan kínní, wọ́n máa ń kan bọ́dì ara. Àbẹ́yẹn lè wọ ṣọ́ọ̀ṣì kó ní ẹ̀wọ̀n fẹ́ kọ́ kan ara wọn, so ó lè hóde báyìí. Ọlọ́run wá ní àwọn ìyàwó yín aṣọ yín, ètò wọn ni pé àwọn ni wọ́n gbọ́dọ̀ súnmọ́ yín jù. Sísúnmọ́ ẹbí kan sọ al-ittisaq, kí flesh yín àti flesh tiwọn kọ́ mọ ṣe kínní, kọ́ mọ kanra wọn ní ọgbọgba. Kọ́ jẹ́ pé òun ní ọmọ bọ kírímù orí rẹ̀ tó bá ti ṣe kínní, tó bá ti wẹ̀ tán yóò mọ màsáàjì ẹ. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa fọwọ́ lé ọwọ́, ẹ máa sọ̀rọ̀ lọ, ẹ máa gbé nílé ra yín. Ìtọ́lọ́run rí fàṣẹ nẹ̀. Àwa rò pé àwọn òyìnbó ló gbé wá, aláìdẹ̀ ti sọ ọ́nù Kùránì. Ọlọ́run ẹ̀dá gẹ́gẹ́ bí aṣọ àtàrà sí ọmọ yàrá wọn. Òun àtìyàwó rẹ̀ ẹ máa ṣe bí Táyé àti kínní àti Kẹ́hìndé. Ọlọ́run ní hunna libasun lakum wa antum libasun lahun. Ẹ máa wá máa ṣeré, ẹ máa ṣeré pa, ẹ máa jókòó, ẹ máa wà mọ́ra wọn yín, ẹ máa dì mọ́ra yín ní gbogbo gbà. Nítorí wọn bá aláàrí fàṣẹ ni ẹ máa bára yín ṣeré pa. Jábìrì bin Abdullah nígbà tí wọ́n fẹ́ yàwó, Ànábì ní qad tazawwaj, wọ́n fẹ́ yàwó Jábìrì oníbẹ̀ ni. Ṣé bíkírà am sayyib, ṣé èyí tó ti lọlé ọkọ rí lọ fẹ́ ni àbúyọ ọmọge? Ó ní sayyib, ó ní èyí tó ti lọlé ọkọ rí lòun fẹ́. Ànábì ní halla bíkírà, kí ló wá dé tó fẹ́ ọmọge tí ó ti lọlé ọkọ rí? Tulaibuha wa tulaibu,
tí wọ́n máa bọ́ ṣeré ní gbogbo gbà tí wọ́n náà máa bá ṣeré tó dá ibò ha wọ́n tó dá ibò tí wọ́n máa kọ́ lẹ́rìn ní gbogbo gbà tẹ́ máa rẹ́rìn àárín ṣubú léra yín tí wọ́n náà máa pa lẹ́rìn tẹ́jọ́ máa para yín lẹ́rìn. kí ni Ànábì rí fàásì òun náà ni pé ọkọ àtìyàwó wọ́n dà gẹ́gẹ́ bí aṣọ tó jẹ́ pé kò kí ya ara nígbà kan. Jábìrì Abdullahi padà wá sọ wípé bàbá òun ti kú àwọn àbúrò òun gbogbo wọn obìnrin ni wọ́n tóun bá fi ọmọ kékeré sí wọn láàrin ìjẹgbọn ni torí ọmọ kékeré tó wà náà òun ò tí ní experiences kankan bọ̀dìbà tóun fẹ́ married dífọ́sí tóun fẹ́ òun ti mọ̀ ó ti ní experiences bí wọ́n ṣe mójútó àwọn ọmọ yóò lè máa bá òun mójútó àwọn sísá òun lóbìnrin tí bàbá òun filẹ̀ ẹwà òun sábà nítorí àwọn sísá rẹ̀ ó dẹ̀ ṣe sacrifice ẹ̀. àmọ́ nínú ìtumọ̀ ayé ọmọ ìyá mi ọlọ́mọdé ọkà gbáko ni o sáàmù abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ fún ọ níyàwó rẹ̀ tó bá rí dáadáa lára ẹni ò tí ì má rìn ọlọ́mọba alá ọ̀sánú ẹ àwọn kan ké ìpè ha èmi ọmọ gbé mi márèjì ṣe rọ́ọ̀fù ní tó bá rí dáadáa lọ́dọ̀ ẹni tó ti má rìn rí ó gbàgbé láti fi ọmọge láyé torí obìnrin dáadáa lèyìn máa ń gbádùn. eléyìí ni alákọ̀ọ́kọ́ nínú ìtumọ̀ tí a sọ ní li'anna libasa yaltasiqu bil jism wọ́n ní aṣọ ìmọ̀ ńlẹ̀ mára ni haythu yadummu kullu wahidin minhuma jismahu ila jismi sahibi wọ́n ní tọ́lọ́mọ bá aláǹsọ fún mi ni pé ìwà àtìyàwó rẹ ẹ máa wà mára yín lọ́rùn ní gbogbo gbà ẹ máa ṣe kí ni jama ọ̀pọ̀lọpọ̀ gbélé mọ́ ẹni wọn bá aṣọ tó bá fi wà léyìn náà ọmọ wà pẹ̀lú ẹ̀ látara bẹ́ẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ni ọ fẹ́ pàkíyèsí ni ẹ fẹ́ bára yín lásìkò ni yóò lè máa rọrùn àmọ́ tẹ́ ẹ bá ti ń sá fúnra yín márèjì yẹn ó padà sí kíni yóò padà collapse ọlọ́run ọba aláàfin ní uhilla lakum laylata siyami arrafathu ila nisaikum ọlọ́run ni mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lálẹ́ Ramadan hunna libasun lakum wa antum libasun lahun ẹni tẹ́yìn ọba súnmọ́ àsìkò rọrùn ọlọ́run bá nítorí pé aṣọ lẹ jẹ́ fúnra yín ẹ máa lásìkò pẹ̀lú ara yín ẹ jẹ́ aṣọ lọ́dẹ pé gbogbo àlẹ́ máa lásìkò tẹ́ bá ti ní bùkátà sí kọ́kọ́ kọ́ mọ́ fi da ìyàwó láàmú kí ìyàwó náà kọ́ mọ́ fi da ọkọ láàmú kẹ́yìn méjèèjì kẹ́sẹ́ kínní ẹ máa gbádùn ayé yìí ẹ máa ríra yín ní gbogbo gbà eléyìí máa ń jẹ́ kí marriage kó wà successful. ẹlẹ́ẹ̀kejì nínú túmọ̀ òun náà ni asitiri liana libasa yastur wọ́n ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì fún aṣọ tọ́lọ́mù fi wáwé òun náà ni pé aṣọ máa ń bo àṣírí hunna sitrun lakum wa antum sitrun lahun ìtọ́lọ́mù bá aláǹsọ ni pé àwọn obìnrin wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa bò yín láṣírí bẹ́ẹ̀ náà ó sì máa bo àwọn náà láṣírí torí pé aṣọ yín máa ń bo àṣírí ara ṣẹwárí àṣírí yẹn àwọn afọ àwa tu lọ́nà tó pọ̀ yóò mọ bàṣírí rẹ òun ni pé lásìkò tó bá fẹ́ láṣepọ̀ pẹ̀lú ẹ̀ kò ní dà ọ́ láàmú ní tó ṣe fún ọ ó bò ọ láṣírí torí pé tí ọ bá jí kọ́ ọ láṣepọ̀ pẹ̀lú òun àṣírí ọ ó ṣe kíni àṣírí ọ padà tú. lẹ́yìn náà ó bọ̀ láṣìírí látara pé ọkà ojú rẹ̀ kúrò níbi sìnà torí tí ọba gbà fún ọ óyé ọmọ wábò míì tó ti ṣe kíni tó ti bí abùkátà ó bọ̀ láṣìírí nì bẹ́ẹ̀ ni kí wọn náà máa bò ó náà láṣìírí torí tí wọn náà bá bò láṣìírí tó súnmọ́ ó lè lídìí òun náà síbi kọ́ ọmọ ṣe masturbation àbí kọ́ ọmọ kára ọmọ ní àbí kó náà padà ṣe sìnà. يمنعه من الفجور ويغنيه عن الحرام làwọn afáàfin máa ń sọ fún wa pé obìnrin tó bá ń kọrun fọ́kọ ẹ̀ wọ́n ní àwọn màláíkà ọmọ ṣépè létí ló fi mọ́ ọkùnrin tí ń kọrun fún ìyàwó ńkọ́
tíyàwó ń fa tó ń tí ó fà aṣọ tán ní kádàbóra bá a ti ń fa aṣọ lásán ń bọ́ mọ́ wa lọ. Wọ́n nígbà tí Ọlọ́run ọba Allah ní kó jí aṣọ fún ìyàwó rẹ̀ tó wá lóun ò jí aṣọ fún mọ́ ò ní bò ó láṣìírí ìtumọ̀ ní pé Ọlọ́run ọba Allah ní ó máa bínú sóhun. Ọlọ́run ní wa ashiruhunna bil ma'ruf, Ọlọ́run ní ẹ ṣe dáadáa sí wọn tó bá dẹ̀ ti ṣe dáadáa ó lè rí ìyọ́nú Ọlọ́run. Ara dáadáa náà ni pé kọ́ ọmọ súnmọ́ bọ̀dá àwọn afọ́ ń tú sítìrì wọ́n tú àsítìrì ipe aṣọ yìí máa ń bà sírí a gbọ́dọ̀ máa bo àṣírí àwọn ìyàwó wa àwọn aláìfi wọn àwọn aláìfi wọn ká máa bò ó wọ́n máa tú àṣírí ìyàwó ẹ̀ wọ́n jẹ́ káwọn èèyàn kí wọ́n máa àṣírí ìyàwó ẹ̀. wọ́n jẹ́ káwọn èèyàn kí wọ́n máa àṣírí ìyàwó ẹ̀ wọ́n máa tú àṣírí ìyàwó ẹ̀ fún àwọn èèyàn. lẹ́yìn náà wọ́n máa tú àṣírí ọkọ rẹ̀ máa kọ́fà rẹ̀ nílé yín máa kọ́fà ẹ̀ especially tẹ́ ẹ bá ń jà tóbìnrin àtòyìn ọkọ rẹ̀ tí wọ́n bá ń jà tí wọ́n bá gbàgbọ́ inú ẹ̀sìn wọ́n ti fẹnu jáàmù wọ́n ti sì sọ wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n mọ̀ sàbámà lérí ẹ̀ ní ìjáde láyé látara bínú. bí aṣọ ṣe máa ń bàṣírí ara bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí wọ́n náà máa bàṣírí ìyàwó ẹ̀ bí aṣọ ṣe jẹ́ ìbò àṣírí fara bẹ́ẹ̀ ni kí wọ́n náà jẹ́ bíbò àṣírí fún ìyàwó ẹ̀. ẹni máa ń tú àṣírí ìyàwó rẹ̀ kò lójútì bóyá láì fi kan bẹ nínú ara rẹ̀ ó wá ń sọ fáwọn èèyàn ó lójútì àbó ní ìwà kan ó wá ń sọ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ ó lójútì. Ọlọ́run bá ní hunna libasun lakum wa antum libasun lahun. Ọlọ́run ní aṣọ ni wọ́n jẹ́ fún yín wọ́n máa bàṣírí yín aṣọ lẹ́yìn náà jẹ́ fún àwọn náà wọ́n máa ṣe kíni wọ́n máa bàṣírí ẹ̀yin náà. Ọlọ́run má tú àṣírí wa o ọmọ ìyá mi oye tí ẹlòmíì bá dénú family house yóò wá tẹ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ àwọn àbúrò àwọn ẹ̀gbẹ́ ẹ̀ yóò bọ́ sọ́lá rẹ̀ táwọn bá ti wá rí wọn ní ṣé pé bó ṣe rí wọn kò séyìn lára ẹ̀ ta ló bọ́ sọ́lá rẹ̀ jẹ́mọ́ ọkọ ẹ̀ ìyàwó bu aṣọ lára ẹlòmíì nínú ẹbí wọn a ní nǹkan báyìí ní máa ń ṣe nǹkan báyìí ní máa ń ṣe ọkọ tí máa ń gba yìí tẹ́lẹ̀ tó bá dọ́dọ̀ wọn wọ́n máa fojú ìyẹpẹrẹ wọ́n máa fi wò ọlọ́ni hunna libasun lakum wa antum libasun lahun ẹjọ́ máa daṣọ àṣírí bora yín lábẹ́ àṣírí yẹn òun náà ni ká máa bora wa láṣírí owó nígbà tí àṣírí bá fẹ́ ṣe kínní tó bá fẹ́ tú tí àṣírí obìnrin fẹ́ tú bóyá níjọ nínú fámìlì ẹ̀ wọ́n wá ní kọ́ dáwó ọ wá wòkè owó lẹ̀ ọ sá gbogbo ẹjọ́ kò lójútùú àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti fi nǹkan lẹ̀ wọ́n wá ń gbé òun náà kọ́ yá àfáwa ní máa wọrí èló wọn ní kọ́ dá onímọ̀ ní kí n dá 50,000 máa fún ọ ní 100,000 tó bá san 50 yẹn tán kó tó mú 50 yẹn dání ayé máa ló ti ní nǹkan míì tí o tún fẹ́ rà ó ti wà nínú àlìjáná ayé yọ kàn mọ́ sí kínní yọ kàn mọ́ rẹ́rìn nínú lẹ́nu torí ọ̀jẹ́ káṣíìrì ó sí kínní ọ̀jẹ́ káṣíìrì ó tú. àbọ̀dé ni tí bóyá ó ní kankan tí ń fọwọ́ pa bóyá nínú ilé àbọ̀ ní bísíǹsì kan tí ń ṣe àbáwọn yẹn bá ṣe bísíǹsì yẹn wá fẹ́ sí kínní wọ́n fẹ́ tẹ̀rí bọ́gbó lọ́ba rèsì ẹ̀ lọ́ba fún ní arísìkí ó fún lówó owó tó ń fún yẹ kí ló fi ṣe fún kí ló fi ṣe fún ó fi bò láṣìírí yóò ní you are a man tí obìnrin bá gbowó lọ́wọ́ tán yóò wá ní you are a responsible husband pé àwọn ọkọ tẹ́ ká máa fi tọrọ ọkọ lélẹ̀ látara pé o ti bò láṣìírí ọmọ ìyá mi
ara bíbò àṣírí òun ni ká máa náwó fáwọn ìyàwó wa kò sí tó burú kí ìyàwó náà náwó fún wọn náà tó bá ní. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kò sí tó burú kí ìyàwó náà ṣe kíni kó náà náwó tó náà bá ṣe kíni tó bá ní fọ́kọ rẹ̀ bóyá jogún owó lọ́dọ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá aláṣánú ẹ̀yin ṣiṣẹ́ kan tó jẹ́ sí halal tọ́lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn obìnrin sì ń ṣe haram lọ́pọ̀ jù gbogbo iṣẹ́ tóbìnrin bá ń ṣe tí bá ti ń dí ẹ̀sìn lọ́wọ́ tí ń dí ìtọ́jú ọkọ lọ́wọ́ tí ń dí ìtọ́jú ọmọ lọ́wọ́ tí wọ́n ń wà láàrin àwọn ọkùnrin tí wọ́n ń dáwọ́ kẹ́ tí wọ́n ń lọ tí ń dé lálẹ́ tí ń dé lóru èyí ti ṣe tóbìnrin lè ṣe obìnrin wà nulẹ̀ kọ́ máa ṣiṣẹ́ ó lè lówó ẹ̀ lọ́wọ́ àwọn obìnrin lówó lọ́wọ́ lásìkò Ànábì sallam ìtumọ̀ ni pé hunna aunun lakum wa antum aunun lahun ìyá wa Khadija radiyallahu anha wọ́n ní Ànábì a máa sọ láàrin àwọn ìyàwó ẹ̀ Ànábì wa sọ níwájú ìyá wa Aisha ipe wallahi mo fi Ọlọ́run búra ma abdalani Allahu khayran minha Ọlọ́run ò tí ì pààrọ̀ irú Khadija fún mi nínú gbogbo àwọn ìyàwó tí mo ní ìyàwó Aisha ní owó gbé òun wípé òun kọ́ Ànábì ní wallahi Ànábì ní wọ́n ti fọlọ́run búra wájú yín Ànábì ní fọlọ́run búra lé irọ́ ó ní ma abdalani Allahu khayran minha Ọlọ́run ò tí ì fún mi ní irú Khadija nínú àwọn ìyàwó tí ń fẹ́ kọ́dí amanat bi idh kafara bi an-nas ọgbà mi gbọ́ mo ṣe ní Ọlọ́run ọba aláàrán mi ṣẹ́ ó sì gbà mí gbọ́ kìí sí ìyàwó tí wọ́n ń ta kọ́kọ́ lórí iṣẹ́ dáwà tọ́ba ti sọ ó ti gbọ́ àyèmáyé ìyàwó dáyà mi tọ́jú pé dáyà lọ́lọ́tọ̀ ìyàwó rẹ̀ lọ́lọ́tọ̀ ni wasaddaqatni idha kadhabani an-nas ó pè mí lódodo nígbà táwọn èèyàn ń pè mí lópùrọ́ ibi à ń lọ gangan ni pé ó ní wàwá wasatini bimaliha idh harramani an-nas ó wá gbé owó rẹ̀ lẹ̀ fún mi kí n máa ná nígbà táwọn èèyàn tí wọn ò fún mi lówó àwọn èèyàn ràn mí lọ́wọ́ Khadija lànàbí ròyìn lọ́dọ̀ láàánìá ló fi jẹ́ pé níjọ́ kan wọ́n ní Jìbìrìlù ó jíṣẹ́ fún ànábì tán wípé Ọlọ́run ní kí n fún ọ láyà báyìí Ọlọ́run tó wá rán mi sí ọ wípé kí ọba òun sọ fún Khadija pé òun Ọlọ́run bá ń kí lókè sánmà Allahu akbar ibi táwọn yẹn bá dé tí wọ́n fi wá gbajúmọ̀ sánmọ̀ tí Allah fi wá ń sọ fún Jìbìrìlù pé òun kí Khadija kì í ṣiṣẹ́ kékeré àwọn obìnrin tí wọ́n ń sìn ò lè ṣe é tó bá ti wà lọ́wọ́ ẹ̀ òun ti gbàgbọ́ òun ti dọ̀gá ẹ̀ kò dẹ̀ ní tẹ̀lé àṣẹ mọ́ wọ́n mọ̀ pé tó bá fún òun lóúnjẹ òun máa ra ń jẹ fúnra òun tó bá ra sọ fún òun máa ra fúnra òun tó bá ra bàtà òun máa rà owó gangan òun ní ń sìn kò kí sọ lọ́hùn tó bá gbé ọlọ́run ní ń sìn yóò gbà gbogbo ohun tó ń bá ní pátá òun ò gbọ́dọ̀ fi ṣègbéraga sí ọkọ àtàjà àṣìṣe fáwọn obìnrin 80% lọ́gbà ìbò náà ń pè 20% lọ́gbàdún o níbi iṣẹ́ kan wọ́n ti sọ fún mi pé bó ṣe handle ọkọ rẹ̀ rẹ̀ ànábì ní ọ̀nàwó fún mi ètò mẹ́rin ni pé ó bu ànábì láṣìírí kéde bá ànábì náà níṣẹ́ ànábì náà ń dẹran àbí ànábì náà ń ṣòwò unna libasun lakum wa antum libasun lahun kíyàwó ọ̀ràn ọkọ ẹ̀ lọ́wọ́ kò sí kí ṣe problem ara búbọ̀ àṣírí náà ni ẹ máa daṣọ àṣírí bo ara yín ẹ rí i pé Yorùbá náà ní mọ́sá ìdaṣọ àṣírí bò mí ìtumọ̀ ni pé aṣọ ni àwọn ìyàwó wa jẹ́ fún wa àwa náà jẹ́ aṣọ ọ̀dàbọ̀ra fún wọn. ìyàwó Zainabu ìyàwó Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhuma òun náà níṣẹ́ tí ń fọwọ́ pa nínú ilé. Zainabu imratu Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhuma ọwọ́ wá sí ojú ọ̀nà Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Bilal wa ń sọ fún anabi pé Zainabu fẹ́ rí ọ anabi ní ayu zayanib anabi ní
Zainabu wo nínú àwọn Zainabu tó wà ní Madina wọ́n ní Zainabu imuratu Abdullah Zainabu ìyàwó Abdullah Masoud ni àti Zainabu kan tó ń jẹ́ ọmọ Madina yẹsẹ aláàni Bilal ni wọ́n béèrè wọ́n wá béèrè fatiwa ani nafaqati ala azwajina wa aytami fi ujurihima ala nafaqati ani nafaqati ala azwajihima wa aytami fi ujurihima wọ́n wá béèrè yìí pé sáwọn lè máa náwó fọ́kọ àwọn àtàwọn ọmọ òrukàn tí ń bẹ ní inú ilé àwọn ọmọ òrukàn so ti máàkì bẹ́ẹ̀ lọ́lẹ̀ wọ́n ọmọ òrukàn sínú yàrá ẹ̀ kẹjọ máa gbé ọ̀dẹ̀ máa tírẹ̀nì ẹ̀ ọlọ́run máa fi báràkà sínú ilé àti sínú ayé ẹ̀yìn tẹ̀wà nulẹ̀ wọ́n ní sáwọn lè máa náwó fún wọn àyújùsí dhalika anhuma mina sadaqa sáàlẹ̀ fún wọn ní zakat kọ́ọ̀lá naam anábì ní naam ẹ lè fọ́kọ yín ní zakat lahum ajran ẹ sọ fún àwọn Zainabu méjèèjì yìí pé tí wọ́n bá fọ́kọ wọn ní zakat wọ́n máa gba aládá méjì ajrul qaraba wọ́n gba aládá yìí pé wọ́n sokùn ẹbí wa ajru sadaqa wọ́n wá gba aládá pé wọ́n yọ zakat ládá mélòó wọ́n gba jama méjì obìnrin lè yọ zakat fún ọkọ rẹ̀ ọkọ ni ò lè yọ zakat fún ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ àmọ́ obìnrin lè yọ zakat fún ọkọ rẹ̀ ìdáǹgbọ́ yìí náà ni pé obìnrin fún yàn lọ́wọ́ kìí ṣe bàríà ọkọ rẹ̀ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ ràn lọ́wọ́ eléyìí kò ní tòmọ́ kọ́ wá dó nígbèrágà náà hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́wọ́ bá Allah ó fi ọ́bù láṣìírí bá sọ ṣe ń bà sírí ara ó lè padà yá kọjá pé òun náà padà bọ̀ ọ́ náà láṣìírí gẹ́gẹ́ bí aṣọ ṣe ń bà sírí ara nínú àwọn ìtumọ̀ tó wà fún alibas asakan òun náà ní ìfọkànbalẹ̀ hunna sakanun lakum wa antum sakanun lahun ọlọ́run fẹ́ káwọ obìnrin ká jẹ́ ìfọkànbalẹ̀ fọ́kọ wa ọlọ́run fẹ́ káwọ ọkùnrin náà ká jẹ́ ìfọkànbalẹ̀ fún àwọn ìyàwó wa tẹ́ bá rí ibi tí ọkùnrin míì ti ń handle ìyàwó ẹ máa béèrè pé ṣé ọmọ ọ̀dọ̀ ni àbí slave àbẹ́rú kọ̀ọ̀kásì kankan yóò mọ yẹyẹ rẹ̀ yóò mọ jágbe má get out ìyàwó ẹ̀ ní báwí yẹn shut up kò sí èbú tí ò lè bu kò sọ̀rọ̀ tí ò lè sọ sí yóò wá dorí kodò yóò mọ sunkún yóò wá ní ṣe marriage ṣe rí yànmọ̀ náà yóò mọ bí àwọn èèyàn tán ní kóhùn marry pé ṣe marriage ṣe rí náà òun rò pé companion ni. ó gbọ́dọ̀ jẹ́ ìdùnnú fọ́kọ ẹ̀ tọkọ rẹ̀ bá wà ń ta kí ni rọmọ dùn pé mo tètè lọlé ìyàwó mi ṣe kí ni ìyàwó mi wà ń lé ìfọ̀kànbalẹ̀ wà ń lé èyí mélòó ló pe ìyàwó rẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ń sìn ìfọ̀kànbalẹ̀ mi bọ́dà kanjọ ní àjọ ń bọ̀ nínú mọ́tò àwa ń sọ̀rọ̀ nípa wàhálà àwọn obìnrin a sì rata tán náà ni gbogbo alájọ rata sínú mọ́tò ara tòmátò ara tàtàṣé àti rodo ara àlùbọ́sà èmi náà rà àwọn wa ń lọ lọ́wọ́ ní ìkámọ̀ tí wọ́n oníbò láwa ṣe àwọn ọmọ bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́bù wọn rí àṣírí wọ́n wá ń sọ̀rọ̀ yìí pé ṣé ọkùnrin kan máa wá dààmú báyìí kọ́ máa làkàkà kọ́ máa wàhálà nínú òjò nínú òrùn kọ́ wá délé kíyàwó kó tó máa wà gbọ́dọ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí ó ní lọ́fà àtọ́pọ̀lọpọ̀ ọkùnrin fi ń sálé o obìnrin ní máa ń kó jáde àwọn ọkùnrin tí ń kó jáde ń sìn nígbà tí wàhálà bá ṣe kíní nígbà tí wàhálà bá ti pọ̀jù. wọ́n ní ìwọ ọkùnrin ó jẹ́ fọkànbalẹ̀ fún ìyàwó rẹ̀ tí ó mọ̀ pé ń bọ́ lọ wá where are you ọ̀yá come now come yẹ wọ́n fẹ́ gbà kan lọ́wọ́ ẹni o come ó rí i pé ó kì í sáwọn ẹni bá já òun ò ní ní kọ́ come wọ́n ní kó stay outside
wọ́n ní kó sùn síta ni wọ́n mọ̀ pé owó tó sàǹfààní kan lára ẹ̀ lẹ́yìn náà wọ́n mọ̀ kó ra nǹkan bọ̀ fóun lẹ́yìn náà wọ́n mọ̀ pé gbogbo àwọn ìrònú tóun rò tó bá ti dé tóun bá ti bẹ̀rẹ̀ sí bọ́ rojọ́ gbogbo ìrònú yóò ṣe kínní yóò lọ àwọn máa ń wá àyè fẹjọ́ ni o tẹ́ ẹ̀ bá bóbìnrin mi rojọ́ yóò wà depressed yóò ní depression ogun depression ṣe kéèyàn máa rojọ́ ni o àtẹ̀tọ́ relevant àtẹ̀tí kò relevant ẹ sá máa rojọ́ ẹ wà fásitì kò sí àmọ́ kò ní rojọ́ rárá àdébìkan rojọ́ sallallahu alaihi wasallam pẹ̀lú ìyàwó Aisha ń sọ̀tàn fún ànábì sallam ànábì ń gbọ́ ó tó sọ mí ànábì ní ó tó kù gbogbo léyìí ìmọ̀ jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà nínú ilé ọlọ́wọ́n bá ní wa ja'ala minha zawjaha liyaskuna ilayha ọlọ́wọ́n bá ní àwa la mú ìyàwó rẹ̀ jáde látara ànábì Adam láti mú àwa jáde liyaskuna ilayha sukun wọ́n pè libasu ní sukun torí kọ́kàn rẹ̀ ó lè máa balẹ̀ téèyàn bá ti níyàwó kan yẹn máa ń balẹ̀ ni náà fi ní ìyàwó tí ń bá ń provoke ọkọ rẹ̀ ẹ̀mí ọkọ rẹ̀ ò ní gùn àfi tọ́lọ́n bá fẹ́ torí pé àwọn obìnrin tó wà nínú àlùjánnà àwọn máa ń pè é pé kó tètè máa bọ̀ wípé ọ̀fẹ́ fiọ́lẹ̀ náà kò ní pẹ́ mọ́tò fi fiọ́lẹ̀ tí wọ́n máa wá bọ̀ lọ́dọ̀ àwa tá tọ́jú ẹ̀ nígbà àwọn ọmọge àlùjánnà bá wá ń pè ọkọ sẹ́mi rẹ̀ ó gùn dáadáa àfi tọ́lọ́n bá fẹ́ wípé tètè máa bọ̀ wá wọ́n máa sọ fárábìnrin láti sọ́mọ̀ yìí pé máa hàn lè mọ̀ máa dà á láàmú àfọ̀hún tá a jù dí olùbẹ̀rù ọlọ́run bí ṣe ń làkàkà ní wá jíjẹ mímú fún ọ síbẹ̀síbẹ̀ náà wọ́n appreciate wọ́n dà á láàmú lọ́sàn-án wọ́n dà á láàmú lóru ó kù díẹ̀ tó fi fi ọlẹ̀ tó fi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà máa ń hàn ọkọ wọn lè mọ̀ ọlọ́run máa ń jẹ́ kẹ́mi wọ́n gùn mo ní àwọn kan reality kan bẹ níwájú mi tí ń sọ̀rọ̀ mo padà wá pé arábìnrin yẹn ìgbà tí ń dààmú lérí àwọn ọmọ yẹn ìdààmú yìí ní agbára mo ní sọ ọmọ iye ìgbà tí wọ́n ti bá yín parí ìjà fún wa àti àfa àkótó kú sọ ọmọ ìmọ̀tọ́ hàn nígbà tó wà láyé àbá tó ń ṣe táníyà síbì kan torí kó lè fọkàn balẹ̀ kọ́ mọ̀ pé àsìkò pákàndéke lòun mọ̀ lò lọ́dọ̀ rẹ ètò wà dídọjọ́ méjì tán òun lè sinmi jọ́ méjì yóò tó wọṣẹ́ níjọ́ kẹrin ó tún lọ lé àtàkì àfáàyàn nílé táníyà bó ṣe jìnnà tó afápadà wá jáde láyé ní wọ́n ń dààmú ọmọ ya ìdààmú yìí ní agbára bí ṣe ń dààmú ní gbogbo àwọn ọmọ náà ń dààmú ẹ̀san ni o kọ́lọ̀mọ̀ bá aláàkọ́mọ́sá ìṣàánú wa Al-A'raf àyà 189 lọ́wà kọ́lọ̀mọ̀ bá aláà ní ẹ jẹ́ sákànù fún ọkọ yín ẹ jẹ́ sákànù fún ìyàwó yín torí àsukúnù libas ọlọ́run wa ja'alna layla libasa ayé wa ja'alna layla sukuna alibas sukun tẹ́málẹ́ èyàn máa níyàwó ńlẹ̀ ìyàwó tó fi ọlọ́kọ̀ balẹ̀ tí ó dá ọ̀làmú ni ìdí ọ̀tọ́ bá pọ̀ ẹ jọ lọ́jà ẹ lọ ibi wọ́n ti ń ra nǹkan tó nítumọ̀ ẹ kó àwọn ọ̀rá jáde sẹ́mi wọ́n ti máa kó ọ̀rá jáde àbẹ́yẹn lọ ẹ máa lọ ohun tí kan bá ti wà ńlẹ̀ o kẹ gbé ajé aṣínú mọ́tò pẹ̀lú fúlẹ́sì ọba ìjà ọ̀kadà náà lọ́ba ní rọpò síbẹ̀ kọ́ fọ́kọ́ mọ́ kẹ̀kẹ́ dàbẹ̀ fún náà lọ́ba wà ńlẹ̀ gbé síbẹ̀ kẹ wá lọ kí lọ fẹ́ ọ̀yà yọ wá ní eléyìí náà ti tó ẹ tún fowó ṣe nǹkan mi ẹ̀jẹ̀ máa lọlé níjọ́ tí ọba wá sí yóò sọ fún ọ yí pé nítorí ọba ti ní òun náà ni kò fi sílẹ̀ àwọn ọmọ báwọn ṣe má lè jẹ ẹni náà bá ti sàánú tó bá ti fún nírú ìyàwó báwọn ó ti wà nú àlìjáná ayé kò sí wàhálà o kò sí depression mọ́ o ayé ẹ ti dá nìyẹn àwọn lànàbìnrin rí fàásì pé àdúnyà àmàtà ànábì ní ilé ayé mà dùn o ànábì ní ilé ayé mà ṣe kíni ọmọ dùn wa khairu mata'iha èyí tó wá dùn nínú ayé al-mar'atu as-salihah òun náà ni obìnrin tó understand yẹ obìnrin dáadáa onídọ́kọ̀ ìlàm ọmọ ìyá mi
ọlọ́mọṣẹ́ ìṣàánú wa o. alibas nínú tòmọ̀tẹ́ àwọn àlùfáà fún libas ó náà ní himayatun minal buruda ìmọ̀ ń sọ ara níbi òtútù ìnira òtútù. tí ìbá dẹ̀ fẹ́ mú nǹkan tó wá gbóná kí lè yẹn máa fi mú jama aṣọ máa ń protect ara kúrò níbi ìgbóná àti tútùtù sọ́jẹ́ ìnira aṣọ kò kì í jẹ́ kí ìnira ó wọnú ara bẹ́ẹ̀ náà ni wọ́n náà gbọ́dọ̀ jẹ́ fún ìyàwó ẹ̀ hunna libasun lakum wa antum libasun lahun wọ́n fara ní arábìnrin yẹn jẹ́ ọmọ rí ọ lẹ́ni tí nìrọ̀ ọmọ dùn kọ́ máa rí ọ ní ẹni rí kọ́ máa rí ọ ní olùbẹ̀rù ọlọ́run wọ́n yàn jẹ wọ́n dá aláàmú wọ́n ṣàbòsí fún ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo qu anfusakum wa ahlikum nara ọlọ́wọ́n ní ẹ lè sọ́ra yín kẹ́ẹ̀dẹ̀ sọ àwọn fámìlì yín ká má wọ̀ náà o àfi kọ́ jẹ́ aṣọ fún ìyàwó rẹ̀ kọ́ mọ́ bá ṣe kíni kọ́ mọ́ bá wọ̀ náà kí ìnira iná kọ́ mọ́ bá wọ inú bọ́dí rẹ̀ bóò ló ṣe fẹ́ ṣe yẹn oníkọ́ máa rán létí ikú ní gbogbo gbà máa rán létí alikiyama ní gbogbo àsìkò tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ lọ akàn béèrè pé adìyà kí ni a wá sí ilé ayé tàwa yìí ná yẹ wàá dákẹ́ òun náà ní ẹ̀sìn ni ṣé ẹ̀sìn náà láti ń sèyí tá a bá kú kí ni ọlọ́run ó béèrè lọ́wọ́ wa ọlẹ́sìn ni ṣé ìyẹn tí wọ́n béèrè sáà ti mú dání kásẹ̀ pé ikú délé ni nítorí ṣe yẹ ó ń ṣe kíni ó ń kọ́fà rẹ̀ kí iná kọ́ mọ́ bá ṣe kíni kọ́ mọ́ bá jò èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin ni pé ọ̀rọ̀ ayé ni wọ́n mọ̀ bá yín sọ èyí tó pọ̀ jù nìyẹn o aláwọn kọ̀ọ̀kan tó lọ ń sàánú tó dé pé ogun náà mọ̀ bá sọ̀rọ̀ àlìkìyàmà ọ̀rọ̀ ayé wọ́n fẹ́ ra nǹkan báyìí wọ́n fẹ́ ra nǹkan báyìí wọ́n fẹ́ ra nǹkan báyìí wọ́n wá tó ra àtàn yóò tó náwó sí mi wọ́n fẹ́ ṣe nǹkan báyìí tó wá tó ṣe yẹn tó náwó sí mi. ànábìfin ni obìnrin tó bá jí lóru tó wá wọ́n mi sí ọkọ rẹ̀ lójú ọkọ̀ wọ́ bomi wọn ò ní kọ́ domi sí lórí o ọkọ̀ wọ́ bomi bóò tá a fi ń sanwó ó bomi síbẹ̀ ọwọ́ akọ̀wọ́ bọ̀ wọ́n ti kọ́ bọ̀ tán sọmọ pé èyí tó wá wà lọ́wọ́ rẹ̀ yẹn ọwọ́ ta sí lójú níta ànábì sọ nìyẹn wọn ò ní kọ́ ọ̀rọ̀ mi lé lérí ọkọ̀ má di ọgbàjú o ọmọ afọwọ́ra lẹ́sẹ̀ ọkọ̀ ọmọ afọwọ́ra lẹ́sẹ̀ ní salamu alaikum Abu Ibrahim sọlá agomẹ́rin abọ́tìlì ànábì ní tí ọba wa jí ọwọ́ wọn mi sí lójú torí kọ́ mọ̀ bá wọ náà lọ́rùn àwọn tí wọ́n bá ń ṣe kìyàmù ńlẹ̀ ọlọ́mọba aláàdé àti pa kalẹ̀ fún wọn àti pàlẹ́sẹ̀ kalẹ̀ fún wọn àwọn ìdẹ̀ra tí ojú wọn ò rírí tatajafa junubuhum anil madaji ọlọ́mọsẹ̀ fàwọn náà sáàrin wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lẹ́ni eré títọ́ọ̀kì ni wọ́n wà tán fi sun o ẹni tó wo títọ́ọ̀kì tó fi sùn ṣé ni ó jì í dégbò tí ó wà jẹ́ lómi ibi àgbákò tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀ tóbìnrin bá sì ti ń ṣe ọlọ́run ọba pẹ̀lú fóònù ẹ̀mí rẹ̀ máa le kò ní gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu dégbò tí ó gbọ́dọ̀ sí ìwọ ọkọ lẹ́nu ẹ̀ṣẹ̀ ní máa jẹ́ kéèyàn nígbèraga téèyàn bá ń ṣe ìbádà ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ẹjẹ́ àtúrẹ́nì wọn lérí ìbádà káwa náà ó sì tírẹ́nì ara wa torí tí wọn náà bá dìde òun náà ò ní dìde wọn lóbìnrin náà ò jí ọkọ náà bọ ọkọ wọ́ sómi òun náà yan sí lójú anábì ní àwọn méjèèjì kutiba mina dhakirina wa dhakira ọlọ́run ní káwọn mọ̀láyà kọ́ sí sánmọ̀ yìí pé ẹ̀kọ́rúkọ lágbájá àti lágbájá ìyàwó àtọkọ ẹ̀kọ́rúkọ wọn sílẹ̀ wọ́n ti wà nínú àwọn tí wọ́n rántí mi ọlọ́run ọba lórí ilẹ̀ wọ́n ti wà nínú àwọn olólùfẹ́ mi wọ́n lè mọ́ sáfà wọn náà sáàrin wọn àtàwọn ìyàwó wa tí ọkọ bá ti fẹ́ máa jalè ìyàwó ọmọ sí kínní yọ ọmọ bò yọ ọmọ sí kínní yọ ọmọ sọ wọ́n ní alibasu himaya
a máa fi aṣọ a máa fi sọ́ra kó níbi ìnira tó fẹ́ wọ nílá ni ipe ọ̀rọ̀ tí mo tẹ̀ ń sọ lánàá yẹn kódà jìbìtì lọ́fẹ́ bá dé yẹn ọ̀dà ó ṣe space wọ́n ní kó mú $1,000 wá ọmọ gba 1,000 lóṣooṣù yàtọ̀ sí capital tó wà nílẹ̀ owó èlé ni wọ́n pè wá tó bá jẹ́ business oyé ò ní rí bẹ́ẹ̀ profit lẹ́jọ́ máa pín níjọ́ tí profit bá pọ̀ ẹ pín profit tí ó ṣe kéré tí ó pọ̀ níjọ́ tí profit bá kéré ẹ jọ pín kékeré yẹn níjọ́ tí ó bá ṣe profit ẹ ní pín nǹkan kan àyèmọye bọ́dà alòsùnà rẹpẹtẹ tí wọ́n lana pẹ̀lú sípẹ́s alòsùnà brothers ṣé tó bá ti di ọ̀rọ̀ olówó dé àwọn brothers wọ́ sìgá tó bá ti di ọ̀rọ̀ olówó ilà mọ́ni asọ́mọ̀ àfọwọ́n kọ̀ọ̀kan tó lọ́n sànù àmọ́rú àdánwò yẹn nígbà tí sípẹ́s wa lana làwọn gbọ́ pé àwọn broda náà involve ń bẹ so gbọ́ lálùkọ̀ rí pé wọ́n ní owó èlé òsèkéní owó èlé ọ̀dà ó gbówó kalẹ̀ ó ń gba ìlọ́po interest ló ń gbà náà tọ́wá nípa máa ń gba profit ní profit kò kì í ṣe kíní kò kì í ṣe déédéé ní gbogbo ìgbà nígbà míì yóò pọ̀ nígbà míì yóò kéré nígbà míì kò ní í sí rárá ọgbọ́yé ìyàwó rẹ̀ ní òpin sákèsì intaadi pẹ̀lú obìnrin ìyàwó sáré tí ń rẹ́rìn lọ́lẹ̀ wo fóònù ẹ̀ ìpìlẹ̀ ni pé kọ́ mọ́ wo fóònù ọkọ ẹ̀ àmọ́ tí ọba ti wà suspicious tó bá ti rí pé ọ̀dà pé nǹkan kan ń ṣẹlẹ̀ tètè gbìyànjú kó wò ó láti fi rescue rẹ̀ pé tẹ́ bá fẹ́ yàwó ẹ̀ tètè fẹ́ yàwó èyí tẹ̀ ń ṣe yìí èèyàn ò ní ṣe kọ́mọ̀ ṣèṣì náà kí ló arábìnrin yẹn kí ló jẹ́ fún ìyàwó rẹ̀ libas hunna libasun lakum wa antum libasun obìnrin tí wọ́n ń pè ọ́ sákèsí tó o bá ń bínú gan ọ máa mọ̀ pé ẹni rẹ ni ọkàn ń bínú ni obìnrin tí ń pè ọ́ sákèsí ọ mọ̀ pé èèyàn dáadáa ni àmọ́ ò ní sọ fún torí pé yín fa ọ́ àfọwọ́ Ibn Jawzi rahimahullah ta'ala rahmatan wasi'a inú àwọn àlùfáà wa wọ́n ní káàdà rọ́júlò wọ́n ní lẹ́yìn gbàtà nàbí lọ́tà àtàwọn sàábé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́wọ́ lẹ́yìn wọn wọ́n ní idha kharaja min manzilihi tọkọ wọn bá ti jáde nínú ilé yaqulu lahu ahluhu ìyàwó rẹ̀ wà sọ fún tọ́wọ́ ti sọ pé tọ̀ bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah kọ́ ọmọ lọ báyìí ìyàwó rẹ̀ wà yọjú lójú windo àbí kọ́ yọjú lẹ́nu lẹ́kùn yóò wá sọ fún pé iyyaka wa kasbal haram ọlọ́dọ̀wọ́ rẹ o abu lágbájá ọ̀dọ̀wọ́ ẹ o ò ń jáde lọ nìyẹn mọ́ lọ lè wá owó àràmù wálé o mọ́ lọ lè lu jìbìtì o mọ́ gbé owó lówó o mọ́ jàǹbá àwọn èèyàn o fa inna nasbiru ala al-ju' ìyàwó ní sọ̀rọ̀ yẹn o wọ́n nítorí pé alẹ́ ṣe sùúrù lérí ebi wala nasbiru ala an-nar àmọ́ alẹ́ ṣe sùúrù lérí iná ọlọ́run ọba tọ́lọ́run bá tanná sí wàhálà tọ́lọ́run bá tanná sí wàhálà ọjọ́ àlùkìyámà àmọ́ jó ní alẹ́ ṣe sùúrù lérí ẹ̀ ìtàgbọ́ yìí ni pé ẹni tí ń jí owó àtẹni tí wọ́n jọ ń jẹ tó sì mọ̀ ìdájọ́ kan náà ni àwọn méjèèjì obìnrin míì mà kọ́kọ́ òun jalè yóò tún máa sọ fún yín pé kó tún múra sí obìnrin míì mà kọ́kọ́ òun ṣe yahoo ń ṣe fraud irú obìnrin yìí kò kí ṣe aṣọ fún ọkọ ẹ̀ àìmọye ìyàwó náà tó ń náà gbowó nàbó lọ́jà owó èlé ọkọ yẹn dẹ̀mà ìdá wọn wá tí ìyàwó mọ́ tọ́lẹ̀tì àwọn tí wọ́n ń gbowó èlé lọ́kọ wá yọjú wọ́n ní ẹ̀yìn lọ́kọ ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní mo sọ fún o èèyàn gbọ́dọ̀ fi obìnrin lẹ̀ bóyá yóò sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn tó jẹ́ pé ìmàmúyàn wọná ànábì láwọn yìí ìmàmúyàn wọná ẹ má jà fìrà wá lẹ̀ o hunna libasun lakum wa antum libasun lahun gbogbo ara táwọn èèyàn ń dá lérí fóònù sí àwọn obìnrin sí ní nǹkan míì tí wọ́n rán mọ́ tójú kọ́sá ra dátà
kọ́dọ̀ máa ṣe ranù lérí fóònù nínú kọ́ máa ṣe lọ́hùn àbí kọ́ máa ṣeré èyí ẹ̀kọ́ ẹ̀sìn kọ̀ọ̀kọ́ èyí ìbádà kò rí ṣe èyí ẹ̀kọ́ ayé gan téèyàn máa ń kọ́ téèyàn máa fi ń ṣàǹfààní nínú ayé. nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mù ọba aláàkọ́ṣàánú wa wọ́n nígbà míì ara yẹn máa ń gbóná láì wọná látara ìṣòro tí ọjà bá bàjẹ́ máa yẹn lọ́wọ́ àbọ̀jà sọnù àbí kọ́ńtrátì yẹn gbọ́dọ̀ wọ́ọ̀kì mọ́ àbẹ́ ẹgbà kọ́ńtrátì yẹn gbọ́dọ̀ rí profit ẹ̀wù bá ara ó sì máa gbóná kí ni wọ́n ní kíyàwó jẹ́ tó bá ti ọkọ yẹn bá ti délé kí ní kíyàwó jẹ́ fún libas yóò wá fi aṣọ sínú omi tútù yóò máa fi ṣe kíni yóò máa fi nù lápé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run ó mú ìtọ́ da wa ó nídìí lọ́dọ̀ ọlọ́run aṣọ tí ń fi sínú omi yẹn òun gan kọ́ ni kókó bí ọ̀rọ̀ tí ń sọ jáde ní ẹnu ọ̀rọ̀ yẹn gángan la rìfáàsì torí gbà míì tí ó bá sọ̀rọ̀ tí yóò fi calm tó bá faṣọ tútù nù la tán temperature yóò tún ṣe kíni yóò tún rise obìnrin tó sọ fọ́kọ rẹ̀ pé contract yẹn ọ̀bọ sí lọ́wọ́ tẹ́ bá gba ẹ̀mọ̀ bọ́yá ibẹ̀ lọ́jọ́ okùn yẹn wà wọ́n lè mọ làbújá tí plane bá crash nǹkan ẹ̀mọ̀ tó lọ́wọ́ fi ṣe mo ti gún yẹn jáde yẹn jọ àròkọ bá balẹ̀ kí ni ìyàwó yẹn ṣe ó gbé ìgbónára kúrò nínú ara rẹ̀ ó daṣọ bò ó nígbà tí anabi sallam tí ó rí Jibril tó sáré wálé zammiluni kí ni Khadija ṣe ó daṣọ bò ó tí wọ́n ń daṣọ bọ́kọ ẹ àìwá àmọ́yé àwọn ọkọ ìyàwó mi nínú ayé ń ṣètọ́jẹ́ pé ìyàwó kájọ yóò ló tútù mú un eré ń fọ́hún arákùnrin yẹn á dẹ̀ wọlé báwo yọ́dẹ̀ jáde padà àbí kó gbé ògùn kalẹ̀ oyé ọlọ́ọ̀lẹ́ tilẹ̀kùn wọ́n dé kó lè sùn jọ́ọ̀kì kò ní bèrè pé báwo lògùn yẹn o sọ ṣiṣẹ́ o ìyẹn lára àwọn ń gbóná àwọn ìwà kẹrin mọ́ kò sì dáa ọlọ́run bá aláàkọ́mọ́sà tó ń gbogbo wa ṣe nínú àwọn ìtumọ̀ tí libasun ní tí ọlọ́run bá aláàfin ní hunna libasun lakum wa antum libasun lahunna nínú àwọn ìtumọ̀ tó ní òun náà ní at-tazyin òun náà ní aṣọ ẹ̀ṣọ́ ni gbogbo àwọn tá a wá bí ìṣèkálukú afọṣọ alọ́ oye awọṣọ tó dáa kọ̀sẹ́ nìkan tó wọṣọ tí ń rùn bí kọ̀sẹ́ nìkan tó wọ jàlùbáàbù tí ń ṣe kíni tí ń rùn bí awọṣọ ìtumọ̀ táṣọ ní nínú ara òun náà ní káṣọ kọjí ọ̀ṣọ́ wọ́n ní ìwọ náà gbọ́dọ̀ wá dà gẹ́gẹ́ bí aṣọ fúnyàwó ẹ̀ kọ́jẹ́ pé gbogbo láti irun orí rẹ báyìí débi kánà rẹ gbogbo ọmọ ṣe kíni yọmọ sáyìn bẹ́ẹ̀ bá wọṣọ tuntun bẹ́ẹ̀ bá wọṣọ tó ń rùn tó ti ya inú ọmọ bàjẹ́ àbí inú ọmọ bàjẹ́ inú ọmọ bàjẹ́ tẹ́lẹ̀ kan bá fún yàrá aṣọ tuntun inú yọ ọmọ dùn wọ́n ní dàgẹ́ gẹ́gẹ́ bí aṣọ tuntun fún ìyàwó rẹ tí ń rí ọ inú rẹ ọmọ ṣe kíní inú rẹ ọmọ dùn inú eré rẹ máa mójútó eyín rẹ máa mójútó irun abíyá máa mú kúò irun abẹ́ máa mú kúò kọ́ ọ máa wẹ̀ wọ́n sì ti dé láti inú òrùn kọ́ ọ máa sara kó tó bọ́ sórí bẹ́ẹ̀dì ọkàn bọ́ sórí bẹ́ẹ̀dì láì sara pẹ̀lú ọ́ìlì tó yọ wọ́n tó ṣe ju ọ́ìlì tán wọ́n ṣe ju ọ́ìlì tán lábẹ́ mọ́tò àbí ọ̀tọ́ dé pé wọ́n lè lagi àbí wọ́n lọ lè ṣiṣẹ́ agbára kan àbọ̀ lọ́bí iṣẹ́ náà máa wò ó pé ó ti rùn bí wọ́n ṣe máa ń lémú nígbà tóun náà ò bá wẹ̀ àbí kò bá fọnu àbọ̀ bá jẹ kankan tí ọ̀dà bí wọ́n ṣe máa ń rí nira yẹn bẹ́ẹ̀ lòun náà rí nira lára tiẹ̀ náà kọ̀ọ̀kan lè sọ̀rọ̀ ní tó mọ̀ pé tó bá ti sọ̀rọ̀ ọ̀dà sí agídí ọ̀dà sí wàhálà àtẹnudọ́bìnrin mi jọ́ kàn wó pé mo bá yẹn ra pákó kan pákó yẹn fáyìn gan wọ́n ní súnà nábì ní ká máa ran pákó ní dọ́gbọ́n sọ fọ́kọ rẹ̀ pé ẹ̀yin fọ ẹnu dáadáa ọmọ ìyá mi lọ́wọ́ fẹ́ wọṣọ ẹnu wọn bá aṣọ tọ́lọ́ bá fún ọ máa fọ kọ́ máa lọ kójú kọ́ máa nate wọ́n ti yá abáká
fatahhir. àfa Abdullah ibn Abbas ó ṣe kéwú tó yẹn kò sẹ́nìkan tó kéwú tó Abdullah ibn Abbas ni wọ́n mí kò sẹ́nìkan tó bẹ̀rù Ọlọ́run bá tó kò sẹ́nìkan tó nímọ̀ tó wà nínú ilé aṣọ bí aṣọ òde ní mọ́ kì í sí yàtọ̀ láàrin aṣọ òde àti aṣọ tí mo wọ̀ nulẹ̀ sábà pé wọ́n ti ní aṣọ ìyàwó aṣọ òkúmọlélẹ̀ ìyẹn ò ṣe wọ̀ nulẹ̀ àbá Abdullah ibn Abbas wọ́n ní kò sí yàtọ̀ láàrin aṣọ òde àti aṣọ tí wọ̀ nulẹ̀ yọ kàn wọṣọ táwọn yọmọ òpin bóyá ń jáde ní kọ̀dẹ̀lẹ́ni kọ̀lọ́ anywhere ọwọ́ àtijọ́ kan lọ́wọ́ ń wọṣọ ló ń túnra ṣe ọ̀kan náà àwọn rẹ̀ wá ní àfáà kí ló wá dé tí ẹ wá sàkólé kan lérí motherhar lérí physical yín tó báyìí ó lé wọn jáde wọn lọ́bì kan ó ní àtàsáyánu lè múra àti èmi ò máa tún ara ṣe fún ìyàwó mi kàmá uhibbu an tatazayyana li bí sì máa ń wo èmi náà kóhun náà máa tún ara ṣe fèmí náà gbogbo obìnrin tó bá neat tí ń tún apátímẹ́ǹtì rẹ̀ ṣe tọ́lẹ̀tì rẹ̀ kò kírun bẹ́dúrúmù rẹ̀ masha Allah ẹ ní fi ẹsẹ̀ kó yẹ̀pẹ̀ ẹ máa gbọ́ àwọn òórùn tó ṣe kíní àwọn òórùn tó dáa ìfẹ́ yóò máa lékún nínú ọkàn ọkọ rẹ̀ opposite ní obìnrin tó ya ọ̀bùn bóbìnrin bá ti yọ ọ̀bùn kò lè gbádùn lé ọkọ wọlé gbogbo aṣọ ti scatter sínú bedroom ó ti bọ́ sí sitting room àwọn ọmọ ti jẹsẹ̀ mú àti ráìsì ṣe rí iṣẹ́ ó ti ní kó wọn lọ bá kó ní wọ́n ti dalẹ̀ àti pápá ti síwájú ta yóò wá gba mọ́sálásí lọ àní òun kó eléyìí náà wàhálà ni o wàhálà ni nínú àwọn wàhálà nu lé oníkóbìnrin ọ̀yà òbò bẹ́ẹ̀ sì ń tún ara ṣe lẹ́ẹ̀mọ wọṣọ tó dáa lẹ́ẹ̀mọ tún nínú ilé ṣe wọ́n ní nínú àwọn wọ́n wá ń pè kankan ní àtẹ̀síyìnù dáàtì wọ́n ní eléyàn wá tó kéèyàn dá níwà ẹ̀ṣọ́ ni kí wọ́n ní lágbájá ọkọ lágbájá ni látara ìwà dáadáa ẹ̀ṣọ́ yẹn òun tún ju taṣọ lọ torí pé obìnrin yẹn yóò máa gbayì pẹ̀lú rẹ ìwọ náà máa gbayì pẹ̀lú ẹ̀ bàbá rẹ wá sọ fún ọ yìí pé ìyàwó lọ fẹ́ o ìyá rẹ pé ó kalẹ̀ pé ọmọ tó fẹ́ yẹn ọmọ dáadáa ni ó ti gbayì pẹ̀lú ẹ̀ ó ti di gíláàsì fún ọ nulẹ̀ ó ti dẹ̀ṣọ́ fún ọ nínú ilé arábìnrin yẹn àbí wọ́n wá pè ọ ọyẹ wọ́n wá pè ìyàwó rẹ nílé wọn pé ọkọ dáadáa lọkọ rẹ èyàn dáadáa ni inú ìyàwó yọmọ sí kínní yọmọ dùn wọn lé lẹ́yìn ni unna libasun lakum wa antum libasun lahunna. adamu taklifi zawjayn ma la yutik wọn ni nínú àwọn nǹkan tí a fi máa gbádùn ara wa nítorí pé al-mashā'iru al-mutabādila ṣe fún mi ṣe fún ọ ní gbogbo tá à ń sọ yìí ọkọ máa ṣe ìyàwó náà máa ṣe kínní ìyàwó náà máa ṣe hunna libasun lakum wa antum libasun lahunna wọ́n ní a máa rara wa lọ́wọ́ nínú ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà mi anabi sallallahu alaihi wasallam anabi ọ̀pẹ nínú ilé àwọn sàábé wọ́n wá béèrè lọ́wọ́ ìyàwó Aisha pé kí ni anabi ń ṣe ní wọ́n fi pẹ́ nínú ilé báyẹn pé àwọn yẹn ti wà ní mọ́sálásì wọ́n ní ìyàwó anabi ò ní káànà fi mihnati ali wọ́n ní anabi ràn wá lọ́wọ́ ni lérí àwọn iṣẹ́ ilé tá à ń ṣe anabi ràn wá lọ́wọ́ lérí àwọn iṣẹ́ ilé mihnati ali níyàwó ẹ̀ àwọn iṣẹ́ tó dé pé obìnrin ló yẹ kó máa ṣe nínú ilé wọ́n lọ anabi ràn wá lọ́wọ́ ní lórí ẹ̀ eléyìí ṣe pé wáyà yẹn gọ̀ àbí ìyàwó múyàn lẹ́rú tó bá ti di pé iṣẹ́ tó fẹ́ ṣe yìí ó ti pọ̀jù àlàáfíà rẹ̀ lọ òsì tó burú kí wọn náà ṣe kéde kí wọn náà kún lọ́wọ́ kó ràn lọ́wọ́ àmọ́ nípìnlẹ̀ iṣẹ́ ilé obìnrin lónìí kí ni iṣẹ́ tiwa káwọ̀ jáde ká máa wá owó káàkiri famshu fi manakibiha wa kulu min rizqihi àwa lọ́lọ́run bá wí ọlọ́run yẹn jáde lọ ẹ wá owó lọ tẹ́ bá wá rí owó náà ọwọ́ nílẹ̀ yóò fi kìdó sáàtì min sáàtì
ẹ̀yin tí mo bá wá bù fún tọ́pọ̀ tẹ kó tọ́pọ̀ wálé ẹ bù tọ́pọ̀ fáwọn ìyàwó yìí wọ́n mọ̀ kúrẹ́ alẹ́ ìdísùkú ẹni tó wá dé pé níwọ̀n bá náà lọ́ba ní fálẹ̀ yóò fi kẹ́mi máa ta òòlà kó náà ná níwọ̀n bá yẹn la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́run lóun ò gbé ẹrù tó kọjá agbára wa òun ò gbé ilé wa lérí obìnrin dáadáa gbọ́dọ̀ di ẹrù kẹrù fún ọkọ ẹ̀ bọ́kùnrin náà ti gbọ́dọ̀ di ẹrù kẹrù fún ìyàwó ẹ̀ hunna libasun lakum wa antum libasun lahun ọ̀yà bá mi fọ́sọ yẹn mo dẹ̀ fẹ́ wọ̀ láàrin 1 hour kọ́ dẹ̀ bá mi lọ mo sì fẹ́ jẹyán lẹ́yìn náà mo fẹ́ ràn ọ lọ sí ibì kan wàá lè wá mi gbà kankan tó bá ti dé kọ yàdọ́ mọ́ mi subhanallah kọ yàdọ́ mọ́ mi gbogbo aṣọ wọn mọ́ mi náà ní kò sí kíni ọba wọn fọ tó bá ti wá darí dé sórí drum tó wà lẹ́yìn ọyẹ kò rí pé mẹ́rẹ̀ẹ̀rin kún kí mọ́gíríbì ò tó ṣe kíni hunna libasun lakum wa antum libasun lahun ó ti fẹ́lì mẹ́ ẹrù tóbìnrin ò lè rù agbọ́dọ̀ di lélẹ́rí bó ṣe jẹ́ pé òun náà gbọ́dọ̀ gbé bùkátà típa rẹ̀ ò lè ká kò gbọ́dọ̀ gbé ilé ọ ní orí ọgbà 200,000 lóṣù ìyàwó rẹ̀ náwó sí fírísà 1.5 ọwọ́ ní ṣe bí wọ́n ní kẹ́ máa tọ́jú wa ní wọ́n dá tọ́jú yín bí pápá ṣe mọ́ ni ọ̀pọ̀rọ̀ wọ́n ní atọ́jú yìí bí pápá ṣe kíní bọ́tọ̀ bá lówó ẹ̀ kò sí tó burúkọ ra fírísà 3 million fún ìyàwó ẹ̀ sọ́ọ̀bẹ̀ kó gbogbo kan lọ́wọ́ pé síbẹ̀ oúnjẹ yóò ní máa bàjẹ́ dáadáa ẹ máa mọ̀mí tútù lásìkò tígbà rẹ bá ká AC kọ́ ra AC sínú yàrá ìyàwó ẹ̀ wọ́n máa tutù mọ̀ pé ìjọ mi lò láfẹ́ lò láyé o kul man harrama zinata Allahi allati akhraja lil ibadi wat tayyibati min ar-rizqi kul hiya lil ladhina amanu ọlọ́run bá ní gbogbo tó da tó wà nílò ayé yìí ọlọ́run ní ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo lẹ́ni tọ́lá ilẹ̀ ń sin lọ́hùn ẹni tó lọ́n bá kẹ́ láàrin wa kọ́kẹ́ ìyàwó ẹ̀ ìyàwó rẹ ó yẹ kó ti ra washing machine fún látijọ́ yìí torí ọmọ kọ́ lọ́wọ́ bá aláàkẹ́ ọ bọ́ọ̀ bá ra ọ̀yàn jẹ ni ọ jẹ́ libasun fún hunna libasun lakum wa antum libasun lahun bí ọba wa ṣagbára ọwọ́ ara yìí tipa rẹ̀ bá ṣe kíni tipa rẹ̀ bá ká eléyìí máa jẹ́ kí agbádùn ilé ayé kíyàwó bò wá láṣìírí ọmọ tó àṣírí bí àwọn obìnrin tó bá dúró lẹ́kọ̀ọ́ lọ́rùn ẹ ti rí àwọn obìnrin náà ni wọ́n ń lu ọkọ wọn ẹ gbọ́ rí kí ó dòkó lè mọ́lẹ̀ jọmọ lù tí wọ́n máa náwó sí pé wọ́n fẹ́ dé ìmí ọ̀rọ̀ ni ó sọ sí àní ó dìgbà tó bá dé àwọn náà padà láti bọ̀ tán dáadáa gbogbo obìnrin tó bá sọ̀rọ̀ ẹ̀ di ọkọ lẹ́yìn náà ni al-ihtiram al-mutabadil a máa ṣàpọ́nlé ara wa ìwọ máa ṣàpọ́nlé ẹ̀ wọ́n máa gbéyàwó rẹ̀ gẹ̀gẹ̀ wọ́n máa ṣàpọ́nlé ẹ̀ òun náà ó sì máa ṣàpọ́nlé ìwọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní wọn kí respect àwọn ọkọ especially àwọn tó bá tó kàwé mọ́ tiwọn àfàwọn kọ̀ọ̀kan tó lọ́n bá ṣàánú wáyé tó máa rúdù sí ọkọ ẹ wáyé tó máa sọ̀rọ̀ sí ọkọ ẹ ọmọ mẹni tó máa wájú ẹni ọlọ́wọ́n bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisa ọlọ́run láwọn ọkùnrin àwọn alámòjútó yín náà ẹni tó ní kọ́ ọmọ mójútó ẹ tó ń ṣe wàhálà tó ń lọ tó ń bọ̀ bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run lémi ni mo ní kán èmi ọlọ́run gbé wọn nípò ga jù yín lọ mo ní kán jẹ́ ọ̀gá fún yín wa bima anfaqu min amwalihim lẹ́yìn náà wọ́n tún wọ́n ń ṣe wàhálà ẹ̀yàn kàjù kó sílé ẹ kàn gba owó lẹ́yìn náà ni ashukur alimutabadil ká máa appreciate tá a bá ń ṣe fúnra wa àwọn nǹkan tí ẹ jẹ́ kí aṣọ ya nìyẹn o ká máa ṣe kíni ká máa appreciate gbogbo tá a bá ń ṣe fúnra wa tíyàwó rẹ bá dáná ìyàwó mi ò dáná iná òjò lọ́wọ́ ọkọ yẹn ó dẹ̀ rí àpá iná yẹn yóò dẹ̀ dákẹ́ síbẹ̀ òun dẹ̀ ti fa iyán mọ́lẹ̀ ńsìn ó ti jẹ ẹ̀gúsí àti ọbẹ̀ ó ti mú 5 alive lé ó ti sùn ara sì ní ìyàwó rẹ̀ látara owó tó fi jóná nígbà tí ń ro àmàlà nígbà tí ń gúnyán
aláti máa respect, aláti máa ṣe kíni, aláti máa appreciate ara wa. Àwọn obìnrin ṣe kankan sìn lókùn dẹ̀ káàtó ní máa ń dún àwọn ọkùnrin wọ́n lè mọ́mọ́ ó ní kí wọ́n béèrè extra money yàtọ̀ sí àwọn owó tó jẹ́ ọ̀ranyàn nínú ilé tó bá wá ní yóò dìgbà báyìí ṣé bí mo ṣe sẹ́ndì owó oúnjẹ monthly allowance mo ṣe sẹ́ndì ẹ̀ ní yóò ní ọ̀ranyàn nìyẹn lórí ẹ̀ tẹ́lẹ̀ náà ọ̀ranyàn nìyẹn lórí ẹ̀ tẹ́lẹ̀ ìdí sọ ni pé ọgbọ́dọ̀ mọ́ ṣe náà kò gbọ́dọ̀ mọ́ ṣe lóòótọ́ ṣé ọwọ́ ayẹ kọjá lẹ́nu tiẹ̀ ibi kò gbọ́dọ̀ mọ́ ṣe ọ̀rọ̀ yẹn ọ̀dá ẹlòmíràn ní ṣe bí ọ̀rá ń jẹ lé fáwọn ọmọ ẹni tí wọ́n jẹ́ mẹ́ àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ yẹn ọ̀dá táwọn obìnrin máa ń rojọ́ àtọkọ àtìyàwó ẹ̀ máa gbọ́ wọ́kúgbọ́ yẹn ẹ̀dí ká máa appreciate bó ṣe wà yín ọ̀gánjọ́ ni wọ́n parí ìyá láàrin wọn ó ní kọ̀ọ̀rọ̀ àṣẹ mọ́sílẹ̀ ní bó ṣe wà yín ọkọ wa ní ha bẹ̀rù ọlọ́run ọwọ́ dákẹ́ kọ̀ọ̀rọ̀ àṣẹ mọ́sílẹ̀ rí nítorí wọ́n sọ ní pé gàrí nìkan ní wọ́n ṣe kíni ní màá rà ọkọ wa ní ó dẹ̀ dákẹ́ kọ̀dọ̀ sọ̀rọ̀ mímọ́ torí òun ti rántí ìgbà tó wọn máa ń gbéṣẹ̀ mọ́ wálé láì mọye gbà ó sàfẹ́ ṣe kíni ó sàfẹ́ bá ọkọ ẹ̀ jẹ́ ó fẹ́ bọmọlúwàbí ẹ̀ jẹ́ tíyàwó rẹ̀ náà tọ́wọ́ wá ṣe kankan tọ́wọ́ ti dá ẹja máa appreciate wọn ọbẹ̀ rẹ̀ yìí dùn ó aṣọ tó bá fi fọ̀ yìí masha Allah orí ló ti wú àwọn ẹgbẹ́ oníkèlè ṣe àwọn kan ṣe jọ lọ látara bẹ́ẹ̀ unna libasun lakum wa antum libasun lahunna àwọn obìnrin àwọn àlùfáà pé wọ́n ṣàkíyèsí pé ìtì máa ń jẹ́ kí obìnrin orílẹ̀ ọkọ gbé tí sì máa ń jẹ́ káwọn ọmọ rẹ̀ ọlálùbáríkà tọ́lọ̀ máa fi fún nífọ̀kànbalẹ̀ tí ó fi dọ́rùn tí wọ́n sọ fún wípé wòyí tó bá wọ̀ nínú àwọn àlìjánná wọ arábìnrin kọ́kọ́rọ́ ọ̀fẹ́ gbogbo obìnrin ní wá káàkiri o àṣírí ìfẹ́ gbogbo obìnrin ló ní bukatas ọlọ́run bá ní fasalihatu ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́ ní tat ilẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ lọ lè mú dání gbogbo tó bá wù kó ní gbogbo tó bá wù kó dà tọkọ rẹ bá ti ní mọ́dì ń rí ọ lẹ́rìí tiktok mọ́ èyí tó ògbẹ̀yìn náà ní kọ́ jẹ́ àwògbẹ̀yìn ìwọ lọ́wọ́ bá aláàrin fà sínú Qur'an ipe fasalihatu qanitat obìnrin dáadáa nìyẹn gúrùpù tó wà yẹn lọ lè kó mbẹ àwọn tẹ́ ẹ̀jọ wà ń bẹ̀ wọn kì í ṣe lẹ́sìn wọn kì í ṣe àwọn tó gbádùn wọn máa bàrò orí ẹ̀ jẹ́ látọjọ́ yẹn ló ti búlọ́ọ̀kù nọ́mbà yẹn obìnrin dáadáa nìyẹn mo ní tó bá ti ń jáde máa wọ socks tó bá ti ń jáde máa lo jìlìbáàbù tó bá ti ń jáde máa lo ìbòjú rẹ máa bóra àsìkò tọkọ bá wà ń lé ní òbóra tọkọ bá ti sílé yóò ṣe rálẹ̀ kò kí sobìnrin dáadáa ọlọ́run ní fasaliha ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́ ní táàtì wọ́n máa tẹ̀ láṣẹ ọkọ anabi sallallahu alaihi wasallam wọ́n béèrè pé obìnrin wo ló dáa jù láyé anabi ní allati tasurruhu idha nadhara òun náà ní obìnrin tí inú ọkọ rẹ̀ máa ń dùn tó bá ti rí ìwà ni ó bọ́ọ̀bá níwà kọ́ wọ́sọ 100 million ó ní yàtọ̀ sọ́bọ mọ́ǹkì nínú ilé kọ́ wọ́sọ 100 million ìwà ni wọ́n rí fásí lẹ́yìn náà kó tó wá tún ara ṣe ànábì lóbìnrin dáadáa nìyẹn wọ́n tó tí ọ̀hún idha amara àti obìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ tọkọ rẹ̀ bá pa láṣẹ obìnrin tó bá ti mú eléyìí dání ọlọ́run ọba aláwọ̀ ṣàánú ẹ̀ wọ́n tó wá di al-qiyama wọ́n wà ní udkhuli min ayyi abwabil jannati thamaniyati shi'ti wà àtọ́ àti ba'laha obìnrin tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n ní kó wò yìí tó bá wò nínú àlùjánnà mẹ́jẹ̀ẹ̀jọ lẹ́kùn tó bá wò ní kó gbà wọlé èwo ni sísítà mi ò mú lẹ́kùn kí ni jama al-firdaus ibi tá ànábì wà nìyẹn obìnrin ó wọ àlùjánnà firdaus torí pé ó gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ ní ẹnu kò kí ń ṣe ìwà dáadáa kọ́kọ́ sọ̀rọ̀ kó ní tó bá wù ọ́ ní wọ́n ṣe kíní ni wọ́n máa ṣe ẹ̀san rẹ̀ ń bọ̀ o nígbà àwọn ẹni tí ń tẹ̀lé àṣẹ ọkọ wọ́n ní yó wọ àlùjánnà ẹni tí ń yapa àṣẹ ọkọ ń bọ̀ lọ́wọ́ wọ̀ òun náà ti mọ̀ opposite náà ni kọ́kọ́ rẹ̀ ọmọdé pépele lọ́wọ́ yìí
kọ́mọ́ ju táǹkù lọ báyìí ọkọ rẹ̀ náà níjẹ́ o kọ́mọ́ lówó kọ́mọ́ lẹ́kọ̀ọ́ kọ́mọ́ kéwú tó ọ kọ́mọ́ kàwé tó ọ ọláti ṣe kí ọláti máa respect ẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn ọkọ àtàyàwó kágbà pé ìgbéyàwó làbúdà min al-ihtisab kágbà pé afẹ́ fi súnmọ́ lọ́ni ní ìbádà fẹ́ ṣe ìbádà èmi ò rọrùn èmi ò ní ṣe kíni èmi ò ní rọrùn èyí máa wá rọ́jú kò sóbìnrin tí ọ̀la lè bù o kọ̀dọ̀ sí ọkùnrin tí ọ̀la lè bù èyí tí ẹ bá pọ̀ jù láwọn pẹ̀lú ọkùnrin burúkú àbóbìnrin burúkú ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa lẹ́yìn àwọn ọkùnrin kálọ̀ lè túbá níbi ahun ọ̀pọ̀lọpọ̀ márèjì lẹ́ni tí ń fèrè sánpọ́n 90% oyé kọ̀tọ́jú mi ni kọ̀tọ́jú mi ń fìyà jẹ mí ẹlòmíì ò tún wá ní agbára yóò sì wá lọ lè fẹ́yàwó mi èyí tó wà ń lé gan yín sọ́fà ń dààmú ìdààmú yóò wá wò pé òun ti fẹ́ nìyẹn kí ló máa ṣẹlẹ̀ tí ọba lè dúró kọ́ máa lọ ó sì gbà pé tá a bá gbóhùn sínú òṣùwọ̀n òun ò tí ì qualify fún ìyàwó kejì ọmọ nínú ẹ̀ kọ́lẹ̀ ẹlòmíì ò ṣẹlẹ̀ kẹta ẹlòmíì tó ṣẹlẹ̀ kẹrin ọ̀kanjọ́ ni wọ́n ní ìyàwó tó wà ń lé wọn ò rón jẹjẹ ìyàwó ọba pè ọ̀rẹ́ rẹ̀ ọba lọ lè ya owó lọ́wọ́ rẹ̀ ó ló fẹ́ fi ṣe táníyà ìyálé sáà sọ pé wọ́n lọ fẹ́ sí ìyàwó ó ní ọ̀nà ọbọdé gbà ṣe bí ló ti fẹ́ rí owó tí èsì ìyàwó àwọn jẹ́wọ́ lé àwọn ọmọ jẹ́wọ́ skul àwọn ọmọ ọ̀lásọ lọ́rùn òun náà fúnra òun ẹ̀mọ́yé gbèsè lọ́rùn tiẹ̀ náà ìyàwó wa ní ààyè sẹ̀fẹ̀ ni kò jẹ́ dáwọ́ lé ìyàwó sí ìgbà tí ilẹ̀ ẹjọ́ kejì ó ti fi sú àbá àti dé láti bí akínú nìka ọ̀rẹ́ rẹ̀ kan lọ ya olówó tó fi lọ lè owó tó lọ lè nálé àná ṣé èèyàn làwọn èèyàn àbálẹ̀ jànú òun náà máa parọ́ bá pé súnà ànábì ni wọ́n ní ká ṣe súnà ànábì tó lófin ni ànábì ni wọ́n ní sàtọ́ á ní nkùnmùlìbá ẹni tó bá lágbára tó bá sì lágbára ànábì ní kó máa gba àwẹ̀ tó bá níyàwó kankan rárá àwẹ̀ wọn ní kó máa gbà tó bá léyàwó kan ọ̀fà àwẹ̀ ṣe sáníyà tó bá ní méjì tó lágbára mẹ́ta ọ̀fà àwẹ̀ ṣe tálísà tó bá ní mẹ́ta tó lágbára ẹlẹ́ẹ̀kẹrin ó fi àwẹ̀ ṣe ọ̀bíà tó bá rúfin òfin òru ọ fàlíyà àtàlẹ̀ lẹ́sìn yóò hálì fún àní àmúra tó sí báwọn fìtínà ànábì ní ọlọ́run ní ẹni bá yapa òfin tó bá yapa ànábì fìtínà máa ṣe kíní fìtínà máa bá ẹni tá a wí ìṣòdì wà nù fìtínà báyìí èyí tó wà ń lé òun ti ń pariwo èyí tó dé òun náà ń pariwo wàlíyà sàáfífì lẹ́sìn láàyè nínú nìkáà ọlọ́run láwọn tí wọ́n bá ti lágbára nìkáà kí wọ́n rọ́jú àtà yògì níyàwó mọ̀ lọ́hùn mẹ́fọ̀lì kí wọ́n ṣe sùúrù dìgbà tó wọn ọlọ́run fi mú àánú rẹ̀ wá fún un ìgbà tó wọn bá wá mú àánú yẹn dé ní ká wá ṣe kíni ká wá ṣe nìkáà ọwọ́ rúfin Quran orúfin àdìsí ọwọ́ lọ succeed ọmọ ọlọ́mọ ti wá wọ depression sínú ilé wọ́n ní ìrònú kọ́ ebi nípa ọlọ́mọsẹ̀ ìṣàánú wa o àwọn mutalakot àwọn difọsíwápọ̀ rẹpẹtẹ láwùjọ wa tí ó sì kókó látara pé àwọn mójútó ẹ̀sìn ọlọ́wọ́n bá wa lẹ́yìn náà ká máa ṣàtúnṣe tá a bá ti rí iná kékeré nínú ilé tọ́ṣẹ́ kó tó di pé yóò kẹ̀ ká tètè pa á ọkọ àti ìyàwó tí wọ́n bá ti ní kọ́rẹ̀ tí wọ́n ní misunderstanding kí wọ́n tètè máa parí ẹ̀ torí tó bá padà tóbi tán oyé ipa ò ní ṣe kíni ipa ò ní ká ló sì jẹ́ pé ọlọ́ni fala junaha alayhima ẹ̀rì àwọn méjèèjì àwọn yóò ṣílẹ̀ ha baynahuma sulha ọlọ́wọ́n bá ní ẹ pẹ́ra yín ẹ̀yin méjèèjì ẹjọ́ ṣàtúnṣe láàrin ara yín wa sulhu khair ọlọ́run ní dáadáa ń bẹ nínú àtúnṣe ìyàwó máa wá àtúnṣe ọkọ náà máa wá àtúnṣe tọkọ bá ṣagídí ìyàwó lọ lè bẹ́ẹ̀ tíyàwó bá ṣagídí ọkọ lọ lè bá hunna libasun lakum wa antum libasun lahun abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ aṣọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ó fàyà o aṣọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ó dọ̀tí o aṣọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ó luho
kọ́lọ́mọjọ́ bọ́ kúrò lára wa ọlọ́mọsá bàṣírí wa ọlọ́run fà àwọn ìyàwó wa bò wá láṣìírí ọlọ́run fà wá náà kó fà wá náà bò wọ́n láṣìírí káwájọ wà títí táàfin lọ lẹ́gbàdé ọlọ́run ọba wa kọ́lọ́run sọ wá lọ́mọ àlìjánnà kọ́lọ́run sọ wá lọ́mọ náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن